Orúkọ mi ni Yesiri Ademola. Mo ń gẹrun ní ilé iṣẹ́ tá wà yìí. Mo bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ní ìlú Ìṣàgámù ní Ogun State. Mi parí ẹ̀ nílùú Ìṣàgámù. Mo ní láti lọ sí ìlú Ìbàdàn láti lọ ṣe freedom. Mo jẹ́ èèyàn kan ọmọ tó le láti kékeré. So dádì mi wá mú mi lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi pé kí lọ máa kọ́ iṣẹ́ gẹrungẹrun. Àdójúkọ tí mo rí kò rí pọ̀ náà torí pé ọ̀dọ̀ fámílì mi ni mo ti kọ́ iṣẹ́ náà. Àwọn àdójúkọ tí mo kọ̀ rí ni pé tí bá pẹ́ dé shop wọ́n máa nà wá, wọ́n lè dè wá ní wáyà kó fi nà wá ṣá. Ọjọ́ tó wú mi lórí jù òun ni ọjọ́ tí mo kọ́kọ́ gẹrun fún yàn, tí mo gé low cut. Inú mi kọ́ dùn lọ́jọ́ yẹn ni pé èmi náà mo ṣiṣẹ́ tó dára báyìí. Ẹni yẹn dẹ̀ fún mi lówó. Nǹkan tó yẹ kí inú mi dùn ni pé ẹni yẹn ni ó wo iṣẹ́ tí mo bá ṣe, ó wá rí pé bọ̀bọ̀ yìí ó really try fún òun yìí. Inú mi dẹ̀ dùn lọ́jọ́ yẹn, ó dẹ̀ ti fún mi ní ẹ̀bùn pàtàkì. Inú mi dùn torí pé mi expect pé mo lè máa ṣe iṣẹ́ ní ilé iṣẹ́ ńlá báyìí, but mi ti dé ibi tó yẹ kí n dé, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Màá dẹ̀ débẹ̀ lágbára Ọlọ́run. Iṣẹ́ tí mi bá kọ́ ni iṣẹ́ DJ, àwọn tó máa lọ play fún party, tó máa ń lọ síbi olóòkú ìkómọ, tó máa play fún wọn, tó máa ṣàríyá fún everybody. Ẹni tó jẹ́ àwòkọ́ṣe fún mi ni latest barber salon. Àmọ̀ràn mi fún ẹ̀yin àwọn ògo wẹrẹ tó ń bọ̀ lẹ́yìn ni pé kán jọ kán kọ́ iṣẹ́ ọwọ́ torí iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì. Orúkọ mi ni Yesiri Ademola. Iṣẹ́ mi ni iṣẹ́ barbing, tó túmọ̀ sí pé a máa ń gẹ orí fún yàn. Like tí irun yín bá kún ẹ lè wá gẹ̀. A dẹ̀ máa ń ṣe tint fún irun náà, tàbí tẹ́ bá fẹ́ ṣe dáadáa sí irun yín. So ẹ máa wo Orisun TV.